ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó wà nílùú àbújá ti fi ìdí ẹ̀ múlẹ̀ pé gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun adémọlá adélèké gan ni ó jáwé olúborí o nínú ètò ìdìbò tó wáyé ní ìpínlẹ̀ ọ̀ṣun ní ọdún tó kọjá. àti pé ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn sọ pé adémọlá adélèké ní kádàrá ṣe lóore bẹ́ẹ̀ ló ti dá padà báyìí gẹ́gẹ́ bí gómìnà ìpínlẹ̀ náà nítorí pé ṣáájú àsìkò yìí ni ilé-ẹjọ́ tìrìbùnà ti yọ dànù bí ẹni yọ jìgá látàrí màkàrúrù tí wọ́n sọ pé wọ́n ṣe nínú ìbò ọ̀hún àti pé Isiaka Oyètọ́lá tó wà nípò ọ̀hún tẹ́lẹ̀ ni kó tún padà síbẹ̀. ìdájọ́ yẹn ní ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn ìlú àbújá wọ́gilé báyìí o tó ní adémọlá adélèké ọmọ ẹ̀dẹ̀ mọ̀pọ̀ àrògùn ni kó máa lògbà lórí àpèrè gómìnà lásìkò tí wọ́n ń ka ìdájọ́ ọ̀hún ìyẹn lónìí ọjọ́ ẹtì Friday níbi tí àwọn onídàájọ́ ti sọ pé níṣe ni ilé-ẹjọ́ tó wà ní Òṣogbo gbé igbági o pẹ̀lú sọ pé ìbò àdìkúródógbó ni wọ́n fi gbé adémọlá adélèké wọlé àti pé ìbò tí wọ́n dì fún ọkùnrin tí wọ́n kéde gẹ́gẹ́ bí gómìnà yìí àwòrúju lásán ni bí ilé-ẹjọ́ yẹn ṣe sọ nìyẹn o bẹ́ẹ̀ ló pàṣẹ tó ní kí wọ́n gba àga gómìnà nídìí ọkùnrin ọmọ ẹlẹ tó fẹ́ràn ijó dáadáa yìí kí wọ́n sì gbé fún Isiaka Oyètọ́lá tó wà níbẹ̀ tẹ́lẹ̀ ni adémọlá adélèké bá gba ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn lọ ó ní kò sóhun tó jọ òun ló ń wọlé sípò gómìnà ìbò àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun tí wọ́n dì kì í ṣe àwòrúju kí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tètè bá wọn dá sí kí wọ́n máa bá iṣẹ́ gómìnà ìpínlẹ̀ ọ̀ṣun lọ. ọkùnrin olóṣèlú tí kádàrá tún ṣe lórí lẹ́ẹ̀kan sí ti dúpẹ́ lọ́wọ́ àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun ó lóun dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba bẹ́ẹ̀ lòun kí àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun kú àdúrótì gidigidi. bákan náà ló kẹnu sí àwọn alátakò ẹ̀ nídìí òṣèlú pé kí wọ́n jèbù rẹ̀ ìlọsíwájú ìpínlẹ̀ ọ̀ṣun ni kí àwọn jọ wá papọ̀ kí ohun gbogbo oníire ó lè ṣu àwọn èèyàn ìpínlẹ̀ ọ̀ṣun bọ̀ níbi tí ayé yóò ti dùn dáadáa ju omi ẹja lọ. Well, I just keep thanking God. That I just look at my people, what they have been through in the past, especially 4 years ago, and I keep telling them that they should keep hope alive, and they stood by me. I was just thinking about them, and the voice of the people is the voice of God. The people of Osun, they've spoken. Of course, the judiciary, they are spoken to. So my reaction is to just say, thank you, God. Thank you, Allah. Well, we are all Osun. We are all Osun. That is democracy, at play. So that is why I'm saying that there is no victor, no vanquished.